fẹ́ láti yọ ọ̀bọ̀n ẹ̀ kúrò ní tọ̀nù tó wà ẹ jọ̀wọ́ ẹ bá gbogbo connection tẹ bá mọ̀ mú wọn fẹ́ lè ṣe ọlọ́run adé fún iṣẹ́ ẹ jọ gbogbo ọ̀nà tẹ bá lè bá a gbà ẹ máa ń sọ ìyẹn máa bá president àwọn tó tún wà bẹ́ẹ̀ jọ̀wọ́ ẹ bá a sí lábẹ́lẹ̀ ní ẹ̀bẹ̀ ní ẹ má wo àwọn tó wà ní online apart from baba délé david ahmed náà sòótọ́ àwọn kan wà oníṣòkùsọ àwọn kan náà kó bá wa pé yóò manage àwọn tó ń wà àwọn máa sọ̀rọ̀ kùsọ láti fi gbowó tó ẹ jọ̀wọ́ ẹ kàn ràn wá lọ́wọ́ ní ẹ̀bẹ̀ ní ẹ jọ̀wọ́ ẹ bá lè bá wa ṣe gbogbo ẹ bá a ṣe lábẹ́lẹ̀ òní ìkẹ́kẹ́ bá a ṣe lábẹ́lẹ̀ kó bẹ́ẹ̀ ṣe máa ọkọ̀ ẹ̀ fún bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ní ẹ bá a ṣe gbogbo nǹkan tẹ bá lè ṣe gbogbo àwọn tẹ bá mọ̀ ẹ bá a fẹ́ yìí kẹ bá a yọkù bẹ́ẹ̀ jọ̀ọ́ olùwà bọ́ àpẹẹrẹ yìí. àmín ẹ ṣe púpọ̀ sà ṣe rí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho Adéyẹmọ. ẹjọ́ kẹjọ́ náà kọ́ bí ṣe ṣe rí mú láì láti lọlé nípa ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho mo fẹ́ àwọn last question mo bèèrè lọ iná ní kàdókò rẹ fẹ́ bèèrè pé japan méjì fẹ́ bèèrè lọ ní kàdókò rẹ ìtẹ́lẹ̀ nínú ilẹ̀ tó ń pè wọlé ló fẹ́ sọ pé kí ni nǹkan tí ẹ̀ ń ṣe bọ́bí tó gbà mọ̀ pé kò sí president náà ní Áfíríkà tẹ̀ close mọ́ pé kí ni nǹkan tẹ̀ ń ṣe tí ọmọ wa olóyè wa ẹ tó jà fún ẹ̀tọ́ wa gọ́fìyà jẹ tọ́pàyàn sínú ilé ẹ̀ pé bọ́bí ò báyé mọ̀ yín tó lóòótọ́ ni kí ni nǹkan tẹ̀ ń ṣe lórí ẹ̀ pé kọ́ ní gbogbo ẹni pẹ̀lú ẹni pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ni o pẹ̀lú ọ̀dà gọ́ọ̀mẹ̀ntì wà ní Áfíríkà ni o kí ni nǹkan tẹ̀ bá wa ṣe lórí ẹ̀. ṣe rí wọ́n ní a kì í fúyẹ́ ká sọ pé a wúwo àwọn bàbá mi tí wọ́n ju àwa lọ wọ́n wà lórí iṣẹ́ wọn dúró tí ẹ bá wo bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ kò sẹ́ni tó ní agbára wọn ní Áfíríkà yìí Ọlọ́run ni mo fi ṣẹlẹ́rìí kò sólúwa ẹ̀ mi nítàn yẹn bàbá olóyè ọ̀gágun Olúṣẹ́gun Òkìkíọlákàn Àrẹ̀mú Ọbásanjọ́ tí a mọ̀ sí ẹbọra òwu kò sí alágbára wọn ní Áfíríkà lẹ́yìn Mandela mi rò pé nìkankan ó súnmọ́ bàbá Ọbásanjọ́ èmi ó dá mi lójú pé wọn ò sùn àwọn bàbá Professor Banji Akíntóyè ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a kan sára sí wọn níbi tí wọ́n dàgbà dé wípé wọ́n sì ṣe iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe àwọn bàbá Ayọ̀ Adébánjọ àwọn bàbá mi níbi táwa kéré dé táwa kéré mọ́ à ń ṣe awuyewuyewuye ìta lè ṣe ń bẹ̀ mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n pọ̀ ní Kútọ́nù kódà mo ti ní ọ́fíìsì ń bẹ̀ rí kó tó di pé apala ẹ̀ mọ́ nítorí ọ̀rọ̀ tiwa àti ti àwọn Faransé nígbà míì kò kí ń jọra wọn ṣùgbọ́n àwọn tá a mọ̀ níbẹ̀ à ń bá wọn sọ̀rọ̀ wọ́n ń fún wa ní ìmọ̀ràn wọ́n ń fún wa ní àwọn kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń dúnkokò mọ́ orílẹ̀-èdè Benin Republic òótọ́ tó wà ń bẹ nìyẹn wọ́n ń dẹ́rù bà wọ́n pé tẹ́ bá dán wò ẹ̀ dán tán àwọn ará bí náà dẹ̀ rèé ẹ mọ̀ pé bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé Nàìjíríà ń bí làwọn náà ti ń kó bí a kan kó jáde ni àbí láti gbà wọlé gbogbo okòwò ìwé Benin Republic ó dá mi lójú pé bí 80-90% orí Nàìjíríà ló wà ìdí nìyẹn tí wọ́n kàn ṣe tì mọ́lẹ̀ tán dè mọ́lẹ̀ tí wọ́n jẹ́ kó lọ kò sí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó bá ṣe ẹ̀ṣẹ̀ kan tó le jù látijọ́ yìí wọ́n á ti gbé lọ sílé ẹjọ́ wọ́n á dẹ̀ ti sọ di ẹlẹ́wọ̀n èmi rò pé léni ẹ jẹ́ kí a kọ́kọ́ gba nǹkan kan wípé ní tèmi ó bẹ́tà
kí olóyè Ìgbòho kó wà ní Kútọ́nù ju pé kó gbóra sí Nàìjíríà lọ léni o bẹ́tà ipe àwọn Kútọ́nù tí ẹ̀ tí gbé sílẹ̀ fún ìkókò Nàìjíríà pàjẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ kí a kan sára sí olórí orílẹ̀-èdè sọ́rọ̀míye President Talon of Benin Republic ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ní yiniyini kẹ́ni lè ṣe míì sí díẹ̀ tó ṣe yẹn a lè ní kò tó ṣùgbọ́n ipe kò tiẹ̀ jù sílẹ̀ fún àwọn ìkookò àwọn kìnìún ọlọ́lá jù Nàìjíríà wọ́n máa ń bú ramúramù ní tí ẹ mọ̀ pé ṣàkárá pọ̀ lọ́wọ́ Nàìjíríà nǹkan táwọn ọmọ ṣe nìyẹn agbára wọn fi ń lé àwọn Nnamdi Kanu àti olóyè Ìgbòho káàkiri kádágbára yẹn náà fi ń túlù ṣe ní Nàìjíríà ò ní sí níbi tó wà lénìí. Àwọn èèyàn ti wá ni wọ́n dẹ̀ ń fi agbára yẹn náà fi ń rẹjẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn èèyàn wọn náà ní wọn dún tẹ bá rí ìyà táwọn èèyàn ń jẹ akànṣọ tiwa ní nílẹ̀ Haúsá ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọ̀rẹ́ mi lẹ́nìí náà lè sùn nílùú wọn ẹni tó wá láti Kano ẹni tó wá láti Kaduna ẹni tó wá láti Borno ẹni tó wá láti Adamawa ẹni tó wá láti Yobe ẹni tó wá wọn lè sùn ní Niger State wọn lè sùn ní ìlú wọn ojú kan báyìí ni ọ̀pọ̀lọpọ̀ fi ń sùn ní òkè lọ́hùn bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn tó wà ń bẹ̀ àmọ́ kí ló dé wọ́n fi wọ́n joyè àwòdì wọn ò lè gbádìí nǹkan tí mi fẹ́ sọ nìyẹn ṣùgbọ́n ní ti olóyè Sunday Igboho ó dá mi lójú pé kì í ṣe pé gbogbo wa akànsùn àgbàgbé wọn síbẹ̀ èmi bí ẹnìkan níbi tí agbára tèmi mọ àwọn tá a lè bá sọ̀rọ̀ àwọn information tó dẹ̀ ń fún wa ni wípé ká ṣe sùúrù ká máa dúpẹ́ pé àwọn ará bí ṣe bí Nnamdi Kanu náà lọ jí gbé níbì kan yẹn tán bá ráyè wọ́n á ti jí Sunday wọ́n á ti lọ gbé Sunday wọ́n á ti lọ jí gbé ẹ dákun ẹ má jẹ́ kí a ṣe irú mistake yẹn níbi pé a fẹ́ kí wọ́n lọ dandan olùmọ̀ye sọ́gbà tèmi sá kúrò Nàìjíríà ní 1995 tí mo wọ inú igbó yẹn èmi ò dúró Kútọ́nù o bóyá ká ní mo mọ̀ ń gbà yẹn ni màá wo ni olóyè Sunday Igboho ń bá sọ̀rọ̀ tèmi bá mọ̀ ń gbà yẹn mi á sọ fún wọn kí wọ́n máa wọ plane láti Kútọ́nù bóyá ọba ti súnmọ́ bíi Ghana wọ́n wà lọ wọ̀ láti Ghana àwọn ní òfin àwọn bẹ̀rù òfin wọ́n bẹ̀rù òfin Ghana dẹ̀ jìnnà sí Nàìjíríà and Ghana kò ṣe é dúnkokò mọ́ bí wọ́n ṣe ń dúnkokò mọ́ Benin Republic tó ajé mi ni máa advice wọn gbà yẹn máa sọ pé Ghana ní kẹ́ ẹ lọ ẹ má dúró ní Kútọ́nù nígbà tí èmi sá kúrò nígbà Abacha tí mo dé Kútọ́nù mo kàn sáré pààrọ̀ aṣọ ni mo bọ́ sí gáràjì ibẹ̀ mo gbàdé Lomé ni mo gbàdé Accra July 25th 1995 ní ọjọ́ kìíní tí mo dé Accra. Bẹ́ẹ̀ni so Kotonu yẹn was a major error àwọn tó advice wọn dáadáa nítorí pé kí ni nígbà tí bàbá Abíọ́lá tí wọ́n lọ sọ́run alákejì èmi àti Tòkunbọ̀ Àfikúnyọmí ni àkọ́kọ́ padà wá sí Nàìjíríà láti wá wọlé wò a lọ sílé bàbá Abíọ́lá a lọ yẹ sàárè wọn wò a gbàdúrà ń bẹ̀ nígbà tá à ń padà lọ èmi àti Tòkunbọ̀ Àfikúnyọmí ní gbàgbọ́ wípé níṣe ni wọ́n fẹ́ dè wá mọ́lẹ̀ sí Kútọ́nù nítorí pé kí ni ìwé ìrìnnà tèmi nígbà yẹn refugee ni ìwé refugee passport ni wọ́n níbo lèmi ti rí refugee passport níbo ni mo ti ń bọ̀ níbo ni mo ń lọ èèyàn kan kí ọwọ́ bọ̀ adéṣòkòtò díẹ̀ ni kò jẹ́ kó fọ́ wa lẹ́kùn níbi tó ti lóun yẹ̀ wá wò fẹ́ wo kí ló wà nínú ìtàn wa ọ̀rẹ́ mi kan tó wá pàdé wa tó gbé gàrí wọ́n kí ọwọ́ bọnú gàrí ẹ̀kan ìsàlẹ̀ àpò àwa ti ní experience tí kò bójúmu ní àwọn àdúgbò wọ̀nyẹn
ẹni tí ó bá gbọ́n kò ní tẹ̀ yà sí ọ̀nà airport níbẹ̀ yẹn rárá láti but mo mọ̀ wípé àwọn tí ó bá wọn ṣe ìrìn àjò yẹn bóyá wọn ò mọ̀ ń pa ẹ̀ púpọ̀ ni wọ́n bá ti jẹ́ kán fi ẹsẹ̀ àti mọ́tò tẹ́ bá ti jáde kúrò ní bọ́dà kán mú ọkọ̀ kán lọ sí Àflàó ní bọ́dà Togo àti Ghana tó bá ti cross Àflàó wọ́n á dé Ghana tó bá dé Ghana náà ti mú wọn sìn ní àwọn lọ́ọ̀yà àti file fún asylum níbẹ̀ and Ghana ò ní ní choice but láti fún wọn ní asylum yẹn nǹkan tí mi ìbá ti níbi kan ṣe nìyẹn ṣùgbọ́n ó bà ní kò tí ì bàjẹ́ ọmọọba Wálé Adéyẹmọ ẹ ṣé so ẹ ṣé gan mo lérò wípé mo dáhùn ọ̀rọ̀ yín ó káwa náà lára ju bẹ́ẹ̀ ṣe rò lọ o. ẹ dáhùn ẹ because ó tún gbogbo àwọn ọmọ káàró òjìrè pé arákùnrin yìí ó fi ẹ̀mí ẹ̀ lílẹ̀ fún wa wọ́n dẹ̀ tí wọ́n pàṣẹ ilé wọn lọ́wọ́ fi àjẹ́ lórí pé àwọn five right rẹ pé ìyá tó fi jẹ́wọ́ ìdí kù bọ̀dí ìgbọ́dọ̀ kan kù nínú ẹ̀ ni pé àwọn ọmọ wa kan sọ pé àwọn àgbà wa o gómìnà ìmọ̀tẹ́ nígbà information yẹn o bọ́bí mi ìmọ̀tẹ́ nígbà information burúkú yẹn wọ́n á kàn pọ̀ sórí line wọ́n á kàn kó sórí kan mo di irú ẹ̀ ní ìsìn ọ̀nà pé àwọn àgbà kan lè ṣe kíní kúta ní o wọ́n ní kí wọ́n pa ẹlẹ́yìn tó lè pò síbẹ̀ o wọ́n gbọ́dọ̀ bá ní àwọn àjẹ́ àgbà line àwọn ọ̀sẹ̀ àti oríṣiríṣi àwọn àgbà Yorùbá kan ti kíní pa o irú olóyìn bàbá olóyìn bàbá tó tẹ̀lé sọ yín sí wà á ti sọ títí bàbá yìí pé ẹ wo mọ̀ bẹ́ẹ̀ pé bàbá yìí òun ti ṣe ìmọ̀ ẹ̀dùn sọ́ọ̀sì ìwọ lẹ̀dùn sọ́ọ̀sì. Bàbá Ọbásanjọ́ ṣe rí èèyàn ò kí mọyì nǹkan tó bá ní gbà míì èèyàn ò kí mọyì nǹkan tó ń bá ní bàbá Ọbásanjọ́ wọ́n ń gbìyànjú níbi tí wọ́n dé dúró lé ní kò sí ẹ̀kọ́ ṣe wàhálà mọ́ mi ò rò pé ọ̀sẹ̀ kan lè délẹ̀. àwọn tó ń bú tó ń ṣépè fún tó ń ṣe gbàgbọ́ pé àwọn àgbà tó ń bú tó ń ṣépè fún kí lè rí sọ fún àwọn tó ń ṣépè fún àwọn àgbà wa nílẹ̀ Yorùbá kòtùkò tí òye wọn ló pọ̀ jù tó yẹ pé àwọn kan kọ̀ kúkúrú ọkọ̀ ọ̀nà ìgbélé wọn lọ́wọ́ ọ̀nà ìgbàgbọ́ pé àwọn àgbà Yorùbá kò ṣe wọn kọ́ o àwọn ló fẹ́ kí lónìí kò kú síbẹ̀ o. ṣé ẹmọ tó ṣẹlẹ̀ akọgun nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àṣà òyìnbó ó ti kó wa lọ́pọlọ lọ àṣà òyìnbó àṣàkáṣà ni àwọn èèyàn tí wá máa ń rí mú tí n bá wà ní orí social media ń jọ mi tí n bá rí bẹ́lómi ṣe máa bú mi mọ̀ràn-in má dẹ̀ mi rí pé ẹjọ́ rẹ̀ kọ́ ẹlòmíì inú wọn kò tó ọmọ tèmi gangan bí nínú ara mi ṣùgbọ́n àkópọ̀ ní social media jẹ́ wọ́n ní àgbàlagbà tó sọ àgbàdo mọ́dì òun ló sọ̀rọ̀ ẹ̀ di ojúgbà fàdíyẹ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn social media òun la máa ń pè ní leveler òun ló máa level everybody ṣùgbọ́n kàmá bá ṣe wà lọ kànáyọ. gbẹ́nà dábì last bàbá wa Bọ́lá Ahmed Tinubu fẹ́ kọ̀ọ̀kẹ́ fún president kí ni àbájáde máa fún kí àbájáde lè fún wọn náà fẹ́ dìbò ààrẹ orílẹ̀-èdè yìí. mo ti sọ kọjá lẹ́ẹ̀kan wípé èmi àti olóyè Tinubu àjọ sínú ẹgbẹ́ kan náà ká ní àjọ wà nú ẹgbẹ́ kan náà á rọ̀ mí lọ́rùn láti lè sọ̀rọ̀ nípa ohun tí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n níbi tí mo mọ Nàìjíríà dé ní díẹ̀ ní bíntín tí mo mọ̀ ń pa Nàìjíríà ìfura lóògùn àgbà mi ìjẹ́ sọ fún wọn pé kán má contest tó bá jẹ́ nǹkan tó wù wọ́n nìyẹn wọ́n qualify wọ́n mọ̀ nípa òṣèlú wọ́n mọ̀ nípa bó ṣe lè ṣe wọ́n mọ̀yàn wọ́n gbajúmọ̀ láwùjọ ṣùgbọ́n wọ́n ní àgbà túnra mú odò ń gbá rèrè mo fẹ́ kí wọ́n sán àgbélébù wọn dáadáa nítorí pé kí ni àwọn tí wọ́n máa bá tayò wọn kì í fẹ́ kí ẹni tó bá ti ní agbára tẹ́lẹ̀ kó gba agbára mọ́ agbára ẹ dẹ̀ mọ̀ pé ní Nàìjíríà lénìí
èèyàn bí olóyè Tinubu wọn wọ́pọ̀ láwùjọ kankan tí wọ́n bá rí tíkẹ́ẹ̀tì APC gbà wọ́n á lọ jìnnà tíkẹ́ẹ̀tì ni problem tán bá ti rí tíkẹ́ẹ̀tì gbà ó dá mi lójú pé wọ́n á lọ jìnnà ṣùgbọ́n tíkẹ́ẹ̀tì yẹn ò ní kẹjẹ ká máa wò náà ìjọ tán bá rí tíkẹ́ẹ̀tì gbà àbí tán rí tíkẹ́ẹ̀tì gbà ìjọ yẹn ni eré ìdíje yẹn bẹ̀rẹ̀.